fẹ́ sẹ́yìn lóore àánú ni kọ́ ọmọ tako rẹ̀ tó fẹ́ ṣe fún nìyẹn nítorí pé láàánú nìyẹn. Àwọn ọ̀rọ̀ àyè la gbọ́dọ̀ fi mọ́ ìrìn àjò kìrìsìtẹ́nì ká tó lè débi táwọn lọ. O gbọ́dọ̀ jó mi nínú rere, o gbọ́dọ̀ tilẹ̀kùn àánú mọ́ yẹn. Ẹni ebi pa tí wọ́n ní ọ̀gbọ́dọ̀ gbóúnjẹ tó ẹ̀kọ́ fún ọ̀gbọ́dọ̀ gbé fún ajá torí kó sí ọ̀la àwọn sí ọ̀lẹ́ jẹta. Gbogbo kan táwọn bá bọ̀ láti bí ọ̀sẹ̀ ní mẹ́ta láti ní gbogbo tó rí karùn-ún ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò onígbàgbọ́ wa. Ìrìn àjò sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ àwẹ̀ àtàdúrà nìkan. Ṣàpẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ náà àwẹ̀ àtàdúrà wa máa bẹ̀rẹ̀ lọ́la. Bá a bá fi eléyìí kún bíbá kẹ́kẹ́ gbàgbà ni àgbànú àwẹ̀ àtàgbànú àdúrà àní gbàgbànú àdúrà. Kí ni wọ́n máa torí karùn-ún ẹsẹ̀ kejì olú? Use microphone and read very cleanly. Alábùkún fún ni àwọn aláàánú. Ṣé ẹni tí ebi bá ń pa tàbí tó bá kú fún kó má lo microphone bẹ́ẹ̀ yẹn? Ẹ̀tọ́ bá wà lórí ẹ̀mí ẹgbẹ́ ìlú mi kó lo microphone. Ẹni máa ń ronú ta tó ká dé gíọ̀ yọ bàbá mi náà gíọ̀. What's your problem? Read for me. Alábùkún fún ni àwọn aláàánú. Pastor, take over the microphone. Sit down. Alábùkún fún ni àwọn aláàánú. Ṣé o gbọ́ bó ṣe ka Bíbélì? Sáyẹ̀sì bàbá yìí. Alábùkún fún ẹni tọ́lọ̀ wọ́n fojú rẹ̀ wò. Ẹni tó lórí àánú gbà ní ọwọ́ Ọlọ́run. Alábùkún fún láti ọ̀dọ̀ Ọlọ́run ni fún àwọn aláàánú ọ̀sọ́pẹ́ nìkan. Àwọn aláàánú alábùkún fún ni àwọn aláàánú. Àwọn wo láàánú? Àwọn tí kì í jẹ́ kí àjẹ́ nìyẹn. Àwọn tó ní sọ́ọ̀tẹ̀ kan nísinsìnyí hàn yẹn. Sit down there, don't leave that place. Àwọn aláàánú àti kì í fi àjẹ́ yẹn. Tàbí tí wọ́n gba àwọn tó ń fìyà jẹ lọ́wọ́ àwọn tó fìyà jẹ wọ́n. Àwọn tí yọ ní kò ní sùn, tí yọ ní kò ní ọ̀rọ̀, tí yọ ní kò ní wàhálà kan tàbí òkè alágbè ní aláàánú. Alábùkún fún ni àwọn aláàánú. Kí ló wá ṣẹlẹ̀? Nítorí àná yóò rí àánú gbà. Ó dàbí ọ̀rọ̀ lọ́kàn. Ó ní ẹnikẹ́ni tó bá tilẹ̀kùn orin mọ́ olùpọ̀njú. Ó ní òun náà yóò kígbe ní ọjọ́ kan ní òun náà lè dá lóhùn. Èèyàn fẹ́ kún wá sílé ẹ̀. Ó dẹ̀ ní lára, ó ní lọ́kàn, ó ní agbára. Ọlọ́run sí ọ̀dà láti ṣe é. Ó lè ṣe é. Ó ní kó máa lọ. Ó dẹ̀ lọ. Ó wà pé olùfẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ ó dẹ̀ kú kùsù, ó dẹ̀ kú ìwọ lọ bá. Tolóòrò ti forí rẹ̀ sí ọwọ́ ìwọ ló ṣe. Alábùkún fún ni àwọn aláàánú. Torí ọlọ́sẹ̀ kí ni o, àwọn aláàánú gbà. Ìwé nítorí sọ fún wa wípé human wants are unlimited. Yẹn pé etí ẹ̀lẹ́ kọ̀ọ̀kan wá fẹ́ ní ayé ohun tí ò lópin ni. O lè rí gbogbo ohun tó ń fẹ́ tán ní ayé ibi ká tó máa wá nídìí ẹ̀ tó wá dìdí fẹ́ nìkan ọ̀run náà ṣe tán àti dìdí fún nítọ̀. Alábùkún fún ni àwọn tí ń ṣàánú torí wọn ò ní àánú gbà. Ṣé àwọn ń ṣàánú? Àbí àánú ṣe kárí mi là ń ṣe? Èèyàn tọrọ ọ̀kan lọ́wọ́ rẹ̀ pẹ̀lú kó àgbà láàárọ̀ ọ̀la ní aago 9 gẹ́gẹ́. O ti bẹ̀rẹ̀ mọ́mì tàbí dádì ṣé kí n máa bọ̀?
olùkọ́ bẹ́ẹ̀ tí wọ́n tó pé aṣọ tó ń kó síta ò tí ì kó síta tán. ọwọ́ aṣọ síta ó ga bí òkè lọ́wọ́ máa bọ̀ oṣù wà lé báyìí ọwọ́ àjọpọ̀ gbà kò tí ì sọnù ọwọ́ amú aṣọ òun fọ kì í ṣe pé ọ̀fẹ́ fọ sọ torí tó fẹ́ gbà lọ́rẹ́ ló fẹ́ kó bá ẹ fọ aṣọ dì. ọwọ́ amú aṣọ ọ̀sán lọ́yọ́ kan lọ́fọ̀ kúrà lórí ẹ̀rọ mọ́mì ẹ̀rọ dání àpẹẹrẹ jọ̀wọ́ ń bọ̀ mo ní kí n sáré fọ díẹ̀ nínú aṣọ yìí. orí ẹ̀dìdẹ kíkà mọ́ wọ rí ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọba èdè dáwó sọ̀rọ̀ pé nítorí káṣọ ọ̀tà nínú ọkàn rẹ̀ ọlọ́mọ èdìdẹ ní ọ̀mọ́ ọlọ́run rẹ̀ mọ̀ ìwọ náà mọ̀ ọba èdìdẹ lọ́ba wọlé lọ alẹ́ kàárọ̀ kan kọ́ jáde sí ọba bá yọ ìgbòlọ́fọ̀ ní ìgbòlọ́fọ̀ ní aṣọ tó dẹ̀ kúnlẹ̀ kí aṣọ 150 àtiwọ́ àti bùbá sọ̀kòtò àti ìwé ìwọ́kọ̀ rẹ̀ ló kó dání ọwọ́ àfọ̀ títí ọwọ́ ẹ̀ máa bó dání ọ̀fọ̀ látàgbọ́ mẹ́ta lọ́dọ̀ àgọ́ méjì ìbá àgọ́ mẹ́ta ọ̀nà àkúṣẹ́ o mo ti bọ́ dáná ráìsì mo ti bọ́ sẹ̀wà ó náà ní ẹ̀sùn à torí tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin mọ̀mọ́ wa ẹ̀yin bọ̀dá wa ìgbésí ayé onígbàgbọ́ àtọ̀fàlà ìgbàgbọ́ alábòkú fún mi fún àwọn tó ń ṣàánú àánú tó ṣe tó ò retí nǹkan kan àwọn bàbá wọn ṣàánú fún ẹ̀tọ́ lè sọ̀rọ̀ fún apádà ẹ̀tọ́ lè bá ní fún aṣọ kí nǹkan bá fún ẹ̀tọ́ lè bá ní gbádà ilé wa kí nǹkan bá fún. That is not àánú yẹn kì í ṣàánú ọ̀wẹ̀ náà ń pè yẹn wọ́n pè kankan ní ọ̀wẹ̀ àti àárọ̀ bá mi ṣe léyìí ẹ parí ẹ̀ màá bọ́ ṣe léyìí betrayed by butter kì í ṣe wà ní ẹ̀rọ mi o àwọn tó ṣàánú fún tó tiẹ̀ lè gbójú ẹ̀kú rẹ̀ wọ́n láyé ọwọ́ àyíká ló ṣe máa san orí fún àwọn ẹni ibi kíbi tó bá yà sí báwo ṣe máa san orí fún àwọn ẹni tó bá yà sí alábòkú fún ni àwọn tí ń ṣàánú torí wọ́n rí àánú gbà. Ní ẹ̀dẹ̀ kejì àwọn tí ò wá ṣàánú fún nìyẹn àánú ò ní ìdàánú ní ọjọ́ kan ó ní wọn ò ní rí gbà. Ọlọ́run ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi tó ṣàánú fún yẹn irú àánú wo ló ṣe sí. Ṣé àánú tó ṣe fún àwọn èèyàn ṣé o ò mọ fi bú wọn lẹ́yìn pé tí ìbá sọ pé lọ́pẹ́ mi tí ìbá sọ pé lọ́pẹ́ mi ebi lè bá alágbájá kú. Ebe ẹgbọ́n tó wọ Yorùbá sọ wọ́n ní ebi ní ọ̀pá alágbájá kú. Ìmọ̀ràn ẹ̀dá lè kì í ṣe tọ́lọ́. Ọlọ́run tó dé ìrà ilẹ̀ tí wọ́n tó fi bọ̀. Ìtọ́ dé yóò tó wọn tó fi bọ̀. Bí ọ̀pá sí ìwọ ẹgbẹ̀gbẹ̀ máa wà. Ẹgbẹ́ pàtó kò ní ìkíwe. Ó ní mo sá nítorí pé mi nìkan ni wòlíì tó kù. Ilẹ̀ Ísírẹ́lì Olúwa nípa ẹ̀mẹ́ mú. Mo ní àkà ẹ̀mí yìí 70 more than that. Tí wọ́n jẹ́ tí ì sí àmọ́ tí wọ́n wò tó wà nípa wọn fún mi. Àánú ni mo sọ lórí sọ̀rọ̀ àánú irú àánú wò ló ń ṣe. Níbi iṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ àánú àwọn tó ní ìgbéga sí ọ̀tẹ̀ báyìí ni wọ́n yìí. Àwọn tó bẹ̀rẹ̀ fún kọ́ńtàkì kó sáìkọ́ look life nínú wa gbogbo ayé ló wò mí o. Gbogbo tó wò mí gan ju ọmọ ṣọ́ọ̀ṣì lọ. Ṣé àwọn tó yẹ kó sáì kọ́ńtàkì tó qualify tó gbogbo fún ọ ní àbẹ̀tẹ́lẹ̀ ṣé òòtẹ́ rí sọ sànú fún. Àwọn tó jẹ lówó tó sànú ẹ̀ tó ta ọjà fún ọ sọ sànú àti dá owó wọn padà àbọ̀ lọ sàṣọ pé wọn gbọdọ̀ lo owó rẹ. Àánú ni mo sọ nínú ẹni tó sì rajà tí ń sanwó tí àjálù dé bá tó lè mọ̀ tó lè kó sànú bàbá ẹ̀ ló máa ní sọ sànú ẹ̀ bàbá òjìmọ́lé. Alábòkú fún ni àwọn tí ń sànú torí wọn rí wá. Nígbà táwọn ní secondary school aka ẹ̀kọ́ ọkùnrin náà pè ní Shylock
ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ̀yin náà ka ìwé yẹn ní skul ẹ̀jẹ̀ lọ́wọ́ yín lókè nínú nutrition ẹ̀ sí bàbá ọkùnrin wicked ó máa ń fi owó eléde fún yíyan ìjọba dẹ̀ fẹ́ gba owó rẹ̀ ọ̀gbọ́dọ̀ má rí sí. àánú ni mo rí gbà ní òru ìṣòro kàkà nípa tààrà ọmọ ìlọlẹ ìwà inú mi ò gbé wọn ṣùgbọ́n Ọlọ́run kọjú sí mi ẹgbàrí ẹ ó ṣe mi lóore gbogbo mi tó gbé láyé ọkàn rà mí balẹ̀ ìwọ náà sàánú fáwọn èèyàn. ọkùnrin wa lọ yáwó lọ́wọ́ ṣáínà ọ̀wá rí owó san ní ọjọ́ tó dá owó mi kọ́ wọ́n sàánú wọ́n bẹ gba mi wọ́n bẹ̀ sí bẹ́ẹ̀ ọlọ́mọ gba òun fẹ́ gba owó ní tipátipá ní tìkú ọ̀sẹ̀ tí wọ́n bẹ̀ sí ọkùnrin kan ó fi akékọ̀ọ́ ní. Am I talking to somebody? wọ́n kó bí ọ̀dọ̀ ọba wọ́n ti bí ọ kí ló fẹ́ gbà wọ́n ní tí ọba ti rí owó òwòsàn wọ́n lọ́wọ́ gbogbo aṣí ẹran kan níbi ìtàn rẹ̀ lówó fi di owó kan lọ gbọ́ngbọ́n ọ̀bẹ wa. Sẹ́pẹ̀ báṣì kan ọjà mi kílò ẹran kan ní gbogbo kan rẹ̀ ó ní tó fẹ́ fi di owó rẹ̀ kó bàbá mi sì pẹ́ ṣe wíkẹ́ẹ̀dì sí bí ọ̀jẹ̀ ni mọ̀ èmi ni àgbẹ̀ lọ́rọ̀ pẹ̀ sọ́lẹ̀ mọ̀mọ́ wọn fi sí dákú ló bu ẹran tán rẹ̀ sàánú ló bu ẹran tán rẹ̀ ó ní láíláí owó òun tó jẹun kílò ẹran tán rẹ̀ kan ló wọ́n gbà. Kábíyèsí kò sí problem ẹ lọ wọ ọbẹ ẹ jẹ kó bu kílò kan lára ìtàn rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ kan ṣoṣo gbọ́dọ̀ kan lẹ. ṣèlú ẹran bá ṣe kẹlẹ ọbẹ bù kan lẹ fà èmi ní kábíyèsí ẹran ló béèrè ó béèrè fún kan mi ó wà gé ẹran yẹn ẹ̀jẹ̀ kan gbọ́dọ̀ ẹ̀jẹ̀ kan bá kan lẹ á pa àwọn ọmọ sí i. ọbẹ̀ rẹ̀ lọ́wọ́ ṣáínà kó n ti fẹ́ sí wọ́n ló ṣe fẹ́ gbé bá kò ní option ju kó fojú gbèsè rẹ̀ sílẹ̀ lọ. kí ló dé ta wíkẹ́ẹ̀dì gan kí ló dé ta wíkẹ́ẹ̀dì gan tí àṣàánú fún mọ́ni kejì àṣàánú fún ìlú kí ló dé ta ìjọba wíkẹ́ẹ̀dì ìjọba gan ń wò mí lórí afẹ́fẹ́ ń bọ̀ ká tí mo sọ lórí tí wọ́n wíkẹ́ẹ̀dì rẹ̀. níbi ọ̀rọ̀ àjọba ń bì í bọ́ bá dọ̀la mo wà ní ẹwà gbé mi ntọ́rọ̀ ọ̀rọ̀ gbé ni mò ń sọ a sì lè bẹ̀rù èèyàn ká má lè jí sí ọ̀rọ̀ ṣé ìjọba wa láàánú ní gbogbo gírádẹ́tì bẹ́ẹ̀lú náà ríṣẹ́ àìmọ̀ èèyàn ló kú sí Mediterranean Sea tán fẹ́ jápa tí ọkọ̀ ojúmọ́ ń dà sínú omi òkun lẹ́yìn à ń fi wọ́n jẹ tí ọ̀nà ń fi wọ́n jẹ ẹ bá sọ wọn lásán ẹ máa rí lórí omi òkun tó kókó máa gbẹ káàkiri nítorí ìlú dá. alábùkún fúnra ti ń ṣàánú nítorí wọ́n rí àánú gbà bí àwọn ìjọba àwọn olóṣèlú tẹ bá fẹ́ rí àánú gbà ẹ lọ ṣàánú fún àwọn ènìyàn tẹ ìjọba lé lórí àwọn tó dìbò fún yín nínú wọn ni mo wà inú wọn ni fámìlì mi wà inú wọn ni gbogbo ọmọ ìjọ pílẹ̀ wà tó dìbò fún yín ẹ dókè tán ẹ sọ pàkọ́ njẹ́ ó dé báyìí wọ́n sọ fún yín bí. torí ẹ fúrúgbìn ẹ gbọ́dọ̀ kórè. ìtọ̀ ṣúgà lẹ́nu mi máa fi lọ ayé wọn nù yín. diabetes torí bẹ́ẹ̀ kí ni ẹ ò ṣàánú ẹ wo iye èèyàn tí wọ́n tẹ̀ pa nílùú Ìbàdàn ọ̀fọ̀ ṣẹlẹ̀ Ìbàdàn tí ìlú Ìbàdàn lè gbàgbé títí láyé àwọn ọmọ aláìsí
ìjọba ẹ̀ láti ẹ̀kẹ́ máa ń bọ̀ mo wà ní lọ́la o tẹ̀gbẹ́ ẹ bá ti sòdò sílẹ̀ ẹ máa gbé wọn mo wà ní aago mẹ́wàá lọ́la láàárọ̀. wọ́n fẹ́ sọ ní fáwọn ọmọ wọn ní kàn dé títí àkókò báyìí ẹ bá sùn ọ́ àti àwọn tó gẹ̀ sùn gbogbo mẹ́sẹ̀gì àpásọ̀ táwọn ń sọ̀rọ̀ náà tó kọ́ náà máa ń rìkọ́ọ̀dù ẹ̀rí kan rìkọ́ọ̀dù náà bá sọ pé kí gbogbo ọmọ gbọ́wẹ́ kí wọ́n wá ní sùn lákàn ní Ìbàdàn wọ́n á fún ọ lóúnjẹ wọ́n á fún ọ lówó wọ́n á fún ọ lówó wọ́n ti lákùrẹ́ wọ́n ṣe gbogbo káàkiri nígbà òjò ti Ìbàdàn bọ̀bá èyí náà ní ká wá bí àtàná ni wọ́n ti dé sílẹ̀ èèyàn 5,000 ni wọ́n béèrè wọ́n lè ayé mílíọ̀nù kò mẹ́mẹ́ lẹ́gbẹ̀rún wà pọ̀ lẹ́gbẹ̀ torí àti jẹ wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀ra wọn pa àwọn wẹ́wẹ́ wọ́n tẹ̀ wọn bíbí àkọlùkọ́gbà wọ́n tẹ̀ wọn wẹ́wẹ́ wọ́n tẹ̀ wọn pa lọ ẹ̀yọ́ àwọn èèyàn kí ni wọ́n ń wá àánú oúnjẹ níjọba bá dà bẹ́ẹ̀ ìbá sọ lórí ikú gbogbo ilé ìwò mi bá ti sùn yìí bá máa dá bí fámìlì kọ̀ọ̀kan bá ní báàgì ráìsì kọ̀ọ̀kan dé ta yóò lọ bẹ̀ ó fẹ́ lọ bàrẹ̀ sí. àbí kí ìṣe nàìjíríà yìí láwà tàjíra ráìsì náà ní 4,000 ní 5,000 2,500. bí ìlú bá dára bí ìjọba bá sùn bẹ́ẹ̀ bá ro tiwa mọ́ ti yí wọn à ní tí àwọn èèyàn pa ẹ̀yìn ìjọba dẹ́pọ̀ àwọn èèyàn bá dẹ̀ o. You are the killers, the murderers. torí pé ìfẹ́ ayé yìí nìkan ọmọ yìí mélòó ní bẹ́ẹ̀ náà tán tẹ̀ pa ebi ò pa wọ́n náà ṣé nípa àwọn ti yé ni. wọ́n lè rí àwọn àti nínú ìbẹ̀yẹ tó bá kò sí tí wọ́n fẹ́ ẹ̀parí ẹ̀ tí wọ́n rí. àwọn yìí bẹ́ẹ̀ lọ òyìnbó wọ́n bẹ́ẹ̀ Canada wọ́n bẹ́ẹ̀ London wọ́n bẹ́ẹ̀ Britain wọ́n jẹ tó wọ́n àwọn bẹ́ẹ̀ Nàìjíríà wọ́n jẹ tó wọ́n oúnjẹ kájà ayé ń jẹ ọdún kan ẹlòmíì oúnjẹ kájà ayé ń jẹ lọ́sẹ̀ kan ọdún kan ẹlòmíì ò rí jẹ ọgbọ́n lóyún tán ní tẹ̀ sí kìnìún ẹ̀rọ ẹ̀dẹ̀ kìnìún máa ń jẹ lójoojúmọ́. bẹ́ẹ̀ bá yí padà ẹ̀rọ àdúgbà bẹ́ẹ̀ bá yí padà ìgbẹ́ yìí yóò lè dà ó pẹ́ ní mo fi sọ wọ́n ní mo wà lẹ́nu aago mẹ́wàá ọ̀nà aago mọ́kànlá mi ò lè sílé ọ̀sán lọ fún wa ni. àwọn ọlọ́mọ kú lọ rẹpẹtẹ wọn tán ní ọjọ́ ọ̀la ẹgbọ́n kò sẹ́dá kankan tó wá sáyé yìí tọ́lọ́run ò lè plan fún ẹni bá wo ọmọ yóò sùn ẹkún kíkúrú. wọ́n tún ti tàwọn ẹ̀pà báyìí o lọ́nà bíi mẹ́ta báyìí ní Àbújá Abia State lọ́dọ̀ ọ̀rọ̀ ló ń tẹ́tẹ́ náà ní o Òkìjà lọ́dọ̀ ọ̀rọ̀ ló ń tẹ́tẹ́ náà ní o ebi bẹ́ ìlú ebi pa ìlú ààrẹ tí ìlú rò àfi tara wa àìmọye security ọlọ́run ò tí ì sí tán ni ọlọ́pàá sí ta pa security ọ̀gá ọlọ́run alábùkún ti ń sin àánú ẹ parí ẹ torí wọn ní àánú gbà àánú yìí dà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti fi skul lẹ̀ tó bí olùrówó sukùl sàn ọ̀pọ̀lọpọ̀ gírádẹ́tì ló di ọlọ́kadà gbogbo àti ìgbọ̀n ọ̀kadà tán kó má wá ẹ lọ bèèrè lọ́wọ́ wọn masters wà nínú wọn PhD wà nínú wọn tí ò lè sẹ́ ọmọ tí ń ṣe kọ̀ǹdọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ Òṣòdì masters nínú wọn BSc holder ó wà nínú wọn níbo là ń lọ níbo là ń lọ ẹ bá lè gbàdúrà tá a bá débẹ̀ á sàrà lórí á gbàdúrà ẹ mà débẹ̀ tán ẹ mà kọ́ ẹ sàrà lù tẹ́ ẹ bá yí padà ọlọ́wọ́ kọ́ ìrìn sí gbogbo yìí ẹ sàmì ni ẹ rò kọ́ra wà láti.
ọ̀pọ̀lọpọ̀ lónìí òkìrì tí ọ̀jẹ̀ tó bá kó ṣọ́ọ̀ṣì tó bá dé. ìtẹ́lọ́pẹ̀ sọdún ní ìrònú tó mú báyìí. Nàìjíríà yìí la mo fẹ́ bẹ̀ lọ yìí ẹ̀yin lẹ́nu mílíkì láàárọ̀ ìfẹ́ tó mọ̀ ọ́n sọ́sọ́. Ẹ̀ka mi ló wo ẹ̀yin lẹ́jẹ̀ yìí àti kẹ́sà àti búrẹ́dì kẹ́tọ́ mọ̀ ọ́n mi láàárọ̀. Bàbá mi ní níbo. Nígbà Nàìjíríà àwọn kì í jẹ kẹ́sà. Scientists àwọn ẹ̀jẹ̀ ó tún wọ́n sì méjì wọ́n pè kan ní Titus wọ́n pè kan ní akọ àbíkí náà pè Titus aláàfẹ́ káfẹ́ sáyẹ́nsì àdàsóyè àtòfin kí ẹ̀yìn. Bẹ́ẹ̀ni ìbá lọ sọ́jà gbàmọ̀ àlọ́dọ̀ mọ gbádùn lọ́dọ̀ ju ọmọ wáyé lọ. Wọ́n mọ̀ mí ní ọjà sẹ́mẹ́ntì lẹ́kọ̀ọ́ lájẹ́gúnlẹ̀ àgbà láyé ọkùn bẹ́ẹ̀ láyé Caroline. Tí bá bẹ́ẹ̀ ra ẹja máa sọ pé ẹja Titus tó tóbi jù màmá wá káàkiri ọjà tẹ́ bá fi ṣẹlẹ̀ ẹ̀ nídìí òróró mọ̀. Ẹni ara rú rẹ ní ìsìn ńgbọ́dọ̀ ti bẹ́ẹ̀ rí. Alábùkún náà ti ń sàánú. Káàtó lè mọ̀ ọ́ léèyàn gidi ọgbọ́dọ̀ sàánú. Káàtó lè mọ̀ ní ìjọba gidi ẹgbọ́dọ̀ sàánú àwọn èèyàn. Àwọn dìbò fún bàtẹ́ ìpolongo káàkiri. Ẹ bá ọmọ ẹ̀jẹ̀ búrẹ́dì orí burúkú, ẹ bá ọmọ ẹ̀jẹ̀ àgbàdo orí burúkú yẹn lójú títì, náà lè sọ pé ẹ ń kú. Wọ́n mọ̀ ká ẹ fi gbé wọn ní kóńgó ni. Gọ́ọ̀nà pàákì alágbàdo rẹ̀ yẹ wá bí àjọkò tó alágbàdo yẹ máa gbà jẹ ọmọ fídíò rẹ̀ ọpọlọwọ yìí ọpọlọwọ ọmọ tí ń jẹun. Nígbà tá ẹ fi wá nígbà tá ẹ fi wọlé sáà tó dúró lẹ́gbẹ̀ẹ́ títì ká tó yàgbà ló jẹun. The play. Alábùkún rẹ̀ ti sàn. Ẹ parí ẹ̀. Torí wò rà lùgbà. Abálájọ ẹ lajú kẹ́ ẹ wò mí gbogbo ẹ̀yin ìjọba àti Ọlọ́run. Ẹ lọ gbogbo àwọn ènìyàn tó ti ṣe ìjọba burúkú kọ́mẹ láyé. Ọ̀pọ̀lọpọ̀ orí wíṣà ni wọ́n wà. Mi ò lè dárúkọ. Náà tó sọ pé tí wọ́n yẹ ká lọ bẹ̀rẹ̀ ọmọ lọ bẹ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ ń yà dára right now. Omi ti fi ọjọ́ ayé rẹ̀ sí pé omi ìbéèrè kú ẹ parí ẹ̀ kò ní kú. Sáyé iná ẹ ti wà pé kò sí tẹ̀ fi síbi tẹ̀ bá mú lọ. Ẹ tọ́jú ẹ̀ náà àwọn ọmọ tí ń bọ̀ ní ọmọ tẹ̀ fi yàn jẹ wọ́n pàpàrọ̀ náà o. Àní ọ̀rọ̀ àgbègbè pọ́pátì yìí. Alábùkún fún ni àwọn tí ń sàánú tó wọ́n ṣe kéde o. Ṣó láàánú báyìí. Ṣó láàánú báyìí. Ṣó láàánú. Ẹ̀yin oníṣẹ́ ẹ̀dẹ́gbà sí bẹ́ẹ̀ wà lọ sọ́ọ̀sì. Ẹ̀dẹ̀ gbọ́ mi lórí afẹ́fẹ́. Ṣé ẹ láàánú? Ẹ̀ẹ́dìdì ọmọ ọ̀pá iná nígbà bá fẹ́ wọ bọ́ọ̀lù. Kálí wàá máa bá yín. Kálí máa bẹ́ẹ̀bù yín. Ṣé ẹ láàánú? Mo béèrè gbogbo kébù transformer náà ti yọ tán sẹ́mi tí ọmọ kan pa iná ni wọ́n lọ́ máa tún transformer láàrin ọ̀gbẹ́dẹ́ òru. Ẹgbà láti sọ̀yàn sínú òkùnkùn gbogbo ẹ̀fẹ́ náwó gbogbo ẹ bá náwó lọ́nà tí ọ̀tọ̀ kò ní yó ọmọ ò ní yó ayé ò ní yó ìrànlẹ́ ò ní yó. Mo mọ nǹkan tí mo ń sọ. Mo mọ nǹkan tí mo ń sọ. Mo mọ nǹkan tí mo sọ. Gbogbo ẹ tẹ́ ti yànmọ́dé lọ́nà ìtọ́ ẹ̀sìn bọ̀. Mo mọ nǹkan tí mo sọ. Alákòókò ẹ̀gbọ́n ti ń ṣàánú tí wọ́n ṣe kí ni o wọ́n ra àánú gbà wọ́n ra àánú gbà. Luke 6:36. Ǹjẹ́ o sí microphone bẹ́ẹ̀ yẹn? Ǹjẹ́ sẹ́yìn gbọ́? Ǹjẹ́ kí ìjọba kó ní àánú, kí ọlọ́pàá kó ní àánú, kí kọ́sọ̀ kó ní àánú? Àìláyé ká wò bẹ́ẹ̀ yín kọ́sọ̀. Mú ẹrù ní bọ́dà. Ẹlẹ́rìí ti káyọ̀ ẹ̀dẹ̀ ní sọ́ọ̀bù. Ìbàdàn pálọ̀gbẹ̀ tó ń tẹ́ ẹ wá já ibẹ̀.
kò sí tí wọ́n fi bẹ̀yìn tán ẹni kò sí tọ́jú orí ẹ̀dẹ̀kùn ló dẹ̀kù ọjọ́ tẹ́lẹ̀ ló gba yúnífọ́ọ̀mù ló ti mọ ẹjọ́ òkú ẹ̀ ọjọ́ tẹ́lẹ̀ ló gba yúnífọ́ọ̀mù ló ti mọ ẹjọ́ ọ̀dájọ́ ẹ̀ ọjọ́ tẹ́lẹ̀ ló gba yúnífọ́ọ̀mù ló ti gba ìwọ ọ̀wé ìwé ọ̀wọ́ àpáàdé ọ̀dẹ̀ bẹ̀bẹ̀bẹ̀ títí wọ́n kó fámìlì wa wọ́n bẹ̀bẹ̀ ráìsì tẹ́ ẹ kó òró tẹ́ ẹ kó fúláwà tẹ́ ẹ kó ibo lẹ kó sí sẹ́yìn ìjọba náà lẹ́nu ọkọ̀ fún àbá ọ̀gbẹ́ fẹ̀ǹdì yìí. ó ní mo wà ní ìdájọ́ mẹ́wàá láàárọ̀ ọ̀rọ̀ sí. alábọ̀tí ń sànú tó lórí àrùn gbà ó kọ kéèyàn wọ gbèsè kọ sàṣọ kó o ṣiṣẹ́. mo béèrè lọ gbogbo wa lápapọ̀. ẹsẹ̀ tẹ̀ ẹ̀ka yẹn ẹ bẹ̀rẹ̀. ǹjẹ́ kí ẹ̀yin kó ní àánú. sọ̀rọ̀ báyìí inú tó bá ń ṣe lọ́la ẹ̀yin lẹ́kọ̀ọ́ ẹ̀lẹ́ o ẹ̀ka yunifásitì polytechnic secondary school oní tí o bàbá ọmọ sùkúù rẹ̀ sùn oní ò ní pass ìwọ náà ò ní pass lọ́jọ́ ọ̀dájọ́ bọ́ọ̀lù sì ká pass òfin lọ́lọ́wọ́ gbà ó dẹ̀ rọ́ọ̀kì bàbá ẹ̀ tó fi ní kárí over lẹ́ẹ̀kìnní kárí over lẹ́ẹ̀kejì pé nígbà tí ọba ní kárí over lẹ́ẹ̀mẹwàá yóò wá fi ara ẹ̀ bẹ̀ ọ́ ó dẹ̀ ń jayé tó lọ fi abínú sí ọ. ó dẹ̀ bàbá àbíọ́ náà ti jẹ́ ní nítorí sọ náà ní pé kó lọ sí òun náà ló ní kọ́ lọ wá òtẹ́ẹ̀lì tó dáa òun náà ló ní kọ́ lọ sanwó òtẹ́ẹ̀lì bí tó ti lọ gùn. mo sọ pé láìfù wa gbogbo ẹlẹ́ṣà tó wù mí they always wọ́n kó padà máa ń gbọ́ tí mo bá ń sọ dábùjá ẹlú yìí ìwà tí ẹni ọmọ ọlọ́mọ tí ò wọ ọkùnrin lẹ́tọ́rà lọ́gbàgbà ní ìdí ẹ̀ tí yóò fi lẹ́nu ọ̀rọ̀ ọmọ níwájú fẹ́fẹ́ ọwọ́ alátùbọ̀ tán ni ọ̀gá gbogbo ẹni mo fi sọ̀rọ̀ ní kákẹ́ni apology sọ̀ọ̀sán ọwọ́ náà ọmọ tiẹ̀ máa rà ní ṣé wọ́n ń pè ní dey play. lórí ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀ ẹ̀yin evangelist ìrántí ọlọ́run òfin hàn yín lẹ́ ń sọ fún àwọn èèyàn láti gbàgbọ́ ẹ̀tọ́ nǹkan sẹ́yìn ẹ̀là nǹkan ọ̀tẹ̀ là nǹkan ló fi ń gba nǹkan wọ ọmọ pé kàn wá ẹ̀ tí nítorí máa dé wọn rìn wọn wá ń sáka ẹ̀wọ̀n bá fọ́nẹ̀sì tí ọba lówó yẹn kọ̀ọ̀sẹ̀ tó máa kọ́ lọ sí tí ò ní yá wọn àti ẹ̀yà kò dẹ̀ ní rìsì so sàánù ẹni tó bá sọ́dọ̀ àná ló bá wá pé òun nánà kálẹ̀ ẹni tó bá sọ́dọ̀ rẹ̀ ní tó bá wá lè pé ogun ayé ìdó wọn sinmi ìwọ lọ́wọ́ ń gbé ọ̀kadà láti máa tú ìdè láti máa já ìdè kéésì láti fi kó ìdè wọn ṣùgbọ́n tó pé àánú sọnù nínú ayé rẹ̀ o bẹ̀ sí béèrè tí ọlọ́run rẹ̀ òun béèrè lọ́wọ́ wọn kò sí tó ní kí àwọn èèyàn máa ṣe fún pásítọ̀ láàyè ara wọn kí ló pé láàyè ara wọn o lè gba gbogbo tọwọ́ o gba odidi ilé lọ́wọ́ o gba odidi mọ́tò o gba sọ o gba owó o gba oríṣiríṣi kan ọ̀nà ẹ̀ pa ògùn fẹ́ ẹ̀ fi ṣètùtù kó lè dé Jésù wa. tó ìbẹ̀rẹ̀ pé pásítọ̀ ǹjẹ́ ǹjẹ́ kí ẹ̀yin kí ó ní àánú. ẹnu tó rí lọ láàánú ó inú ní láàánú kó wà tí ò dáa ó ní láàánú kó lu ọmọ nìkan jẹ ní jìbìtì gbogbo ẹ̀yin fọwọ́ náà tẹ́ wà tẹ́ ń gbọ́ mi àtẹ̀yìn ọmọ yahoo tẹ́ ń gbọ́ mi ẹ lọ sí ilé ẹgbẹ́ ọ̀gá tí mo bá yìí ìwọ náà wà Nàìjíríà tó forúkọ rẹ forúkọ òyìnbó tó ń bọ ọmọbìnrin káàtì wípé ẹsẹ̀ tí bí ó gba Afghanistan dé o gbé yunifọ́ọ̀mù àmì sọ̀rùn o pọ̀
látòrí kọ̀ǹpútà wọ́n wá ń sẹ́ndì owó sí ọ wọ́n ń sẹ́ndì owó sí ọ láì rí bẹ́ẹ̀ nothing you collect you will not pay back. Kò sí nǹkan tó gbà tó lè san padà either in kind or in cash. Ṣé nǹkan táwọn ọmọ ẹgbẹ́ àti ọ̀tọ̀ máa wà? Kò sí nǹkan àbẹ̀rúgbà tá à lè san padà báyà nípa owó tàbí nípa ẹ̀mí ara wa. Òyìnbó kan kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. Obìnrin ó wá ìfẹ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ láì mọ̀ kó ṣe lórí àti Nàìjíríà. Ọmọ Nàìjíríà fífẹ́ hàn. Ó ló lè chaati ní àìmọye ìgbà lójúmọ́ òun gbà pé yes ọkọ gidi lélẹ̀ ọkọ rere lélẹ̀ láì mọ̀ pé kì í sọkọ láì mọ̀ pé ọkọ ni sẹ́pẹ́ ọ̀tọ̀ ní ọkọ ọ̀tọ̀ lọ́kọ wọ́n fi ọkọ gún yàn pa ni. Ó wá sọ fún mi pé òun fẹ́ kan settle sí South Africa tó gbogbo nǹkan tó ní kó ta obìnrin ta every garden things pé o ti rí ilé tí o máa rà tí o máa dé sí inú obìnrin yẹn very beautiful woman òyìnbó tí o ta everything o send yes ọmọkùnrin náà o ti rí ilé gidi gan o náà send tíkẹ́ẹ̀tì sí tíkẹ́ẹ̀tì tó wà fún ọ plane àǹtí yẹn dé South Africa o dé ẹ̀ka kan dé sí o débẹ̀ kọ̀ bá ọmọ wa Nàìjíríà mọ́. Ó ní kí ló lè ṣe báyìí ẹkún ẹnu òyìnbó sì dá afẹ́kù sọsọ kúnlé òyìnbó ẹ̀rí náà òyìnbó ẹ̀ padà sílùú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wà wọ ènìyàn ó dé lórí ẹ̀ padà yìí. Mo fẹ́ béèrè question owó ìyàwó ló fẹ́ nù á fi gbé ọmọ mi á fi kó ọ̀rẹ́ tó bá bẹ̀rẹ̀ àná fún yàrá owó kìló ná ǹjẹ́ kẹ́yìnkẹ́ láàánú ó lè láàánú kó o lè tọ́mọ́ni kéjẹ kó o lè débi àánú àṣẹ sàánú akọ́kọ́ tí wọ́n lè pa adìẹ nítorí àánú Ọlọ́run lè ká pa wọn bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ lè ṣí ni. Jáde pé ọ̀rọ̀ tá a sọ bí ìsìn kì í sọ̀rọ̀ àdúrà nìkan ìwọ ọmọlúwa wọ́n yẹ wọ́n lọ́wọ́. Ìjẹ́kẹ́ yìí kó ní àánú yẹ́s. Gẹ́gẹ́ bí ọyún ti ní àánú. Gẹ́gẹ́ bí Ọlọ́run yìí ṣe ní àánú tó ń rọ̀jò fún ẹlẹ́sìn àtàláyèsí. Ẹ jọ àánú rẹ̀ ká wà láàyè lónìí ẹ̀wọ̀n tó ju wáyé láyé. Gẹ́gẹ́ bí bàbá ìtìmí náà ṣe ní àánú yẹ́s. Ó ti tọ́. Pastor, ó ti tọ́ bí bàbá yìí ti bẹ̀rẹ̀ òkú ẹ̀ṣẹ̀ ní àná bẹ̀rẹ̀ ìjọlọ́ ẹ fi wà àti ṣe ìjọlọ́ ó fẹ́ kẹ́ ẹ fi jọ òun ló fi kẹ́ ẹ ní àná bóun sí láàánú sí mi ò ní láàánú rẹ kí n fi ẹ̀tàn gbà tọwọ́ ẹ̀ náà. Ẹ̀wọ̀n tí owó olú dà ẹ̀wọ̀n tí pẹ̀tró dà àkọ́kọ́ ìmọ̀lẹ́ pé àwọn tó mọ́tò lọ wọ́n gbé mọ́tò kalẹ̀ wọ́n lọ wọ mọ́tò èrò tí ń lé èkó wọ́n lọ wọ mọ́tò èrò wọ́n lọ gbé wọn ju kankan gbé mọ́tò sọ̀rọ̀ kó lọ fẹ́ pa ilé ẹ̀wọ̀n àkànṣe sọ̀rọ̀ wa ṣàgbọ́n sọ fún mi nínú dísàmù mi ẹ̀yin ìjọba ẹ̀wọ̀n àkànṣe tẹ́ ẹ̀ bá wà àkànṣe àwọn sọ̀tún sí ọ̀rọ̀ lọ́rùn ìbànújẹ́ dẹ̀ máa bá yín tẹ́ ẹ̀ bá wà àkànṣe sí ọ̀rọ̀ wa. nísìnyí àwọn èèyàn wẹ̀ lọ́wọ́ pé sọ yóò mọ̀. ìbéèrè ni pé àwẹ̀ sọ ti jẹun àpò ti jẹun àmọ́ sọ ti jẹun mi ò fẹ́ kó àmọ́ sọ ti jẹun. ọ̀rọ̀ mi ti sún yà mí. Bí ìjọba wa lọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọdún 5 sísìn ọdún 10 sísìn kí ló bẹ́ẹ̀ ṣẹlẹ̀? Mo bẹ̀ lọ́wọ́ yìí àwọn ọmọ táwa ń bí yìí ṣé bí wọ́n ṣe máa bá
àwọn èèyàn mi kan ta nǹkan lọ́jà ẹnìkan wá ra nǹkan ìgbéyàwó lọ́dọ̀ wọn náà fẹ́ fi ṣègbéyàwó ni kí ni wọ́n sì rà bí mo ṣe gbọ́ tí màá ti gbàgbé ibi tó ti wé ráìsì báàgì kan wọ́n sọ fún orí àpé àwọn ò ní ráìsì báàgì kan 100,000 plus ni wọ́n ta kóńgò mẹ́wàá láàgbé wọn. Ibi ó ti bèrè rọ́rọ̀ 25 litre wọ́n láwọn ò ní kankan 10 litre làwọn ò gbà. Ibi ó ti bèrè 245 ní ìdájọ́ 45 20 làwọn. Wọ́n wá gbé lọ́wọ́ ká kí lẹ́sìn wọn ní tágbára àwọn gbà ti gbé àdúgbò tọ́ àti lè bá fọwọ́ ọmọ rẹ̀. Kí wọ́n lọ sọ pé àjọ wa ní ẹ máa ń bọ̀. Ṣé yóò ìgbà ọmọ rẹ̀ ó lélẹ̀ náà ni? Ibi àti bèrè odidi màálù ìtàn màálù náà gbé lọ níbi tí kan dé lórílẹ̀-èdè Nàìjíríà ìjọba ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wa o ayé sú wa o ẹ fa ayé sú wa o. Àwọn ọmọ gbàgbọ́ àfún ọlọ́jẹ yí padà hàn ní sàmì sáà kó mọ̀ lé yí padà ọlọ́jẹ wo yí padà ọlọ́wọ́ fẹ́ kó ẹlẹ́sẹ̀. Can someone shout hallelujah there? James chapter 2 verse 13 Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkẹtàlá kí ló sọ? Nítorí ẹni tí kò ṣàánú. Àti àti bọ́bá ẹ̀yin ìjọba gbogbo aná ní ìjọba àbí mo parọ́ ni ẹ wò mí ẹ̀yin náà ń bá wù ẹ̀yin náà ń bá wù kí ló kà bọ̀dá? Nítorí ẹni tí kò ṣàánú. Ènìyàn tí ó ṣàánú ìjọba tí ó ṣàánú obìnrin tí ó ṣàánú ọkùnrin tí ó ṣàánú. Ni a ṣe ìdájọ́ fún láìsí àánú. Àánú ṣògo lórí ìdájọ́. Orí ẹnìkan tí ó bá ṣàánú ìlú tí ó bá ṣàánú ọba tí ó ṣàánú ìjọba tí ó ṣàánú ọkùnrin tí ó ṣàánú obìnrin tí ó ṣàánú wòlíì tí ó ṣàánú pásítọ̀ tí ó ṣàánú lòun lọ́wọ́ ṣe ìdájọ́ fún láì ṣàánú. Àbẹ́mi ni mo kọ́. Abẹ́ ti sùn nígbà tá a dé ìwé Judges ọba kan wà tó bá lọ jagun ẹ̀dájú gbogbo tó bá mú lẹ́rú àwọn akókábíyèsí wọn láàyè àwa nìkan mọ wa àwa gbé àtàkpàpọ̀ ẹsẹ̀ kan láì láàánú agbègbè agbètọwọ́ agbètọkejì àwa da oúnjẹ ẹlẹ àdàrà ìsìn làbẹ tábìlì ẹ anìkan máa ṣàjẹ wọn náà mọ ọwọ́ rẹ̀ so láìsí tọ́ǹbù láìsí àtàkpàpọ̀ ìjọsẹ́ mú ẹni tì. Àbámá rẹ̀ ní inú ọmọ àgbẹ̀ nígbà tí kàbá ń ṣe ẹlòmíì tábí bá ṣe ẹ̀ka gba inú ẹ̀ máa ń dùn tó gbé wọn láàánú. Ó dẹ̀ kí àtàkpàpọ̀ ọba ẹ̀yin ìjọba ẹ̀gbọ́n tí mo bá yẹn sọ ẹ̀yin náà lè bẹ̀rù sọ́ọ̀sì rẹ̀ àtàtì gbọ́ mi lórí afẹ́fẹ́. Ìgbà tẹ́ ẹ bá ń ṣèkà ṣe ni máa ń dùn. Tọ́ba wá ń sára ìsìn jẹ lọ ṣubú tọ́pẹ́ gbé sanu tó jábọ́ lẹ̀ nígbà tí o sì àtàkùn tó máa dì mú àwọn ààrẹ rí. Alẹ́ mi ẹ morúkọ ẹ dáhùn mi kí lórúkọ ẹ Adoni Beseki ti ìlú Beseki alẹ́ mi Adoni Beseki ti ìlú Beseki àgbàdo burú tí o máa lọ. Ọlọ́run lẹ́nu wò wá tó bí àtàkpàpọ̀ ọba kìíní ọba kejì ọba kẹta ọba kẹrin ọba karùn tó fi bí àtàkpàpọ̀ ọba ìlú 70. Ọlọ́run obìnrin kankan lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹ̀tọ́ fún mi gbogbo ẹ̀yìn ni ẹ̀tẹ́ ṣe ìka tẹ̀ ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ kò sí lè kó tó ṣẹlẹ̀ Ọlọ́run bọ́ tọ́jú ẹ̀ pamọ́ ni.
ṣùgbọ́n Adoni-Meṣeki sá wọ́n sì lépa rẹ̀. Tẹ́sítò kó tó sá lẹ́yìn tó ti gé 70 àtàkpàkọ́ ọba tẹ́tí sàkán yẹn lábẹ́ ti tábìlì ogun tó wá dé ogun kan bọ̀ tó ọ̀bá láàánú tí ò lè lè sè tí wọ́n ní wàá mi lè má gbàgbọ́ àfọ̀ ọlọ́run lè gbọ́ tọ́wọ́ ti dé láti dá lẹ́yìn ogun yẹn wá dé bọ́ọ̀sì ogun máa rí kọ́ ogun ṣe ní ogun wá dé gbogbo sọ́jà ṣubú lójú ìjà olóògbé ń sá ẹ wá gbọ́ o wọ́n àmọ́ tí ń ṣe lábẹ́ ilé ẹ̀ o àmàlẹ́kọ̀ọ́ kì í sọ pé ìtú ń dánwò pẹ̀lú àwọn ọba tó ń gbọ́wọ́ wọn ọ̀sẹ̀ tó mọ̀ o ṣùgbọ́n bá gbogbo wa dé tó kún lé lọ náà wá mú un nígbà tó ń mú olóògbé ẹ má pa á máa gbé lọ sáàfin kó fi ṣe wàhálà nígbà tó wá dé àfin náà débẹ̀ náà ní kí làwọn jẹ́ ẹsẹ̀ kọ́kùnrin tó mú ká ṣe wàhálà tó mú yìí ká ní ooo ṣé tẹ́ ká ṣe fún ẹja bẹ́ẹ̀rẹ̀ ìdàrú ẹ mọ̀ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ bàbá bẹ́ẹ̀ kò ní mọ wàhálà tó ti ìka ni ó pè é ìka bá sọ sí lọ́kàn o ẹja gé àtàpàkà owó àti tẹ̀sẹ̀ rẹ̀ kò sì mọ tí ì ṣe láàfin rẹ̀ ṣùgbọ́n náà fi tí ì ṣe láàfin rẹ̀ ó kì í sí ọ̀kan wọ́n lóòótọ́ mọ̀ dẹ́ni wọ́n bá gé tọwọ́ nítorí náà ṣe bó ṣe rí wọ́n gé tẹ̀sẹ̀ ló wá wọ́n lára jù ló wá ní ẹni sùúrù ó ní 50 ọba ni mo ti gé àtàpàkò owó àti ẹsẹ̀ wọn tí mo ń sá jẹ́jẹ́ lábẹ́ tábìlì mi ó ní bí mo ṣe ṣe sí wọn gẹ́ ni olúwa wá ṣe dí mi yìí ẹ kà á jáde bọ̀dá. Adoni-Meṣeki wí pé ó wí pé 50 ọba dé ìdílé ọkọ̀ kàbí tó ti sá yẹ́sì ṣùgbọ́n n kò rí ibi o náà sá ṣùgbọ́n ibi tó ti ṣe kò yẹ kó lè sá yẹ́sì. Adoni-Meṣeki sá wọ́n sì lépa rẹ̀ wọ́n sì mú wọ́n sì gé àtàpàkò ọwọ́ rẹ̀ wọ́n gé àtàpàkò ọwọ́ rẹ̀ àti ti ẹsẹ̀ rẹ̀. Adoni-Meṣeki wí pé ọwọ́ bọ́ọ̀hùn ó wá wí pé 50 ọba dé ìdílé gé àtàpàkò ọwọ́ rẹ̀ àtàwọn ọba ló gé àtàpàkò ọwọ́ àtẹsẹ̀ wọn àti ti ẹsẹ̀ wọn tó fi ń kà sọ ẹ dáhùn tí ń ṣe kàgbọ́n sì máa àkànyìn wait and see now kọsẹ̀ tó tọ́ ọ̀pọ̀ lọ́fù tó fi ń kà àdán 70 ọba ló gé àtàpàkò ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ yes tí wọ́n sì ń sa oúnjẹ wọn lábẹ́ tábìlì mi. tó sì ń sa oúnjẹ jẹ lábẹ́ tábìlì mi. gẹ́gẹ́ bí èmi ti ṣe. gẹ́gẹ́ bí èmi ti ṣe. bẹ́ẹ̀ ni lọ́dún san fún mi. sẹ́ẹ̀tì kọ́kọ́. wọ́n sì mú Jerusalem ó sì kú síbi. Tẹ́tánọ́sì ló pa wọ́n tọ́jú ẹ̀ wọ́n wá sí Jerusalem wọ́n tọ́jú ẹ̀ wọ́n filẹ̀ kó bíléèdì títí àrùn ipá náà pé tẹ́tánọ́sì olópa Adoni-Meṣeki ó ní gẹ́gẹ́ bí ti ṣe sí àwọn ènìyàn ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe so ọgbẹ́ owó àti òdekele o tí ò láàánú sẹ́fà ló lọ ayé yìí ẹ̀yin ọmọdé wà ń bí òbí lọ yìí sẹ́ ẹ láàánú àwọn òbí tó bí yín sẹ́ ẹ ní àwọn òbí tó bí yín wọ́n bá láàánú òbí tó bí yín o ò lè gbé tọ́kì sí ẹnu ìyàwó rẹ tàbí sí ẹnu àlè rẹ kó ní kí ìyá rẹ lọ máa jẹ mọ̀mọ́ ìyá àti bàbá rẹ ló ní ìdàtí lóko tó jẹ́ the best torí pé ọlọ́run lò láti mú ọ débi tó dé o dédé bá rẹ pé gbogbo ọmọ tí ọba rẹ yọ bá dá kó rántí àwọn òbí rẹ inú mi dùn mo ṣe program kan bí ní wáyà bí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ àpá wọn mo ní kí gbogbo àwọn ọmọ ká lọ fún àwọn òbí wọn ní nǹkan ọba wa secondary school ẹ̀yin òbí tẹ̀ wá ń bí ẹ̀jẹ̀ wọn lókè tẹ̀ bá rí ọwọ́ àwọn ọmọ yẹn yẹ́sẹ̀ mo ti lọ tẹ́tìrì ẹ̀ka lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà mo pàṣẹ fún ọ wọ́n dájà àti ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ dájà àti ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ìka lọ ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ kejì ní ọjọ́ yẹn ìyá yẹn sọ fún mi pé ó rí àánú ó bá láàánú pàdé èmi ló sílé ìfúnni nígbà tí pásítọ̀ ń sọ̀rọ̀ èmi náà wà nílẹ̀ èmi ò retí eléyìí lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ aṣọ wọ́n ra aṣọ wọ́n gbé fún ìyá wọn gbówó sí wọ́n ra aṣọ wọ́n fi àwọn tí wọ́n ń ṣe rí ní tí wọ́n fi orí gbé ní ọjọ́ náà ìyá àti bàbá ẹ̀ rẹ̀ kó lo the best bàbá ẹ̀ kó jẹ́ the best tíyàwó rẹ̀ máa ń sọ fún wípé ẹran tíyà ti jẹ́ ti pọ̀ jù sọ fún pé olótọ́ mi ó tọ́ mi ló fi lé ní mi fẹ́
gbogbo ìyàwó tó bá ti tó náà bá lè dé jọ kò ní tako ìyàwó kò ní tako ìyàwó dídí dúró lórí ẹsẹ̀ àtẹwọ́n náà fún Jésù ó sì bá ọmọ mi àbí ìkànnì wọn náà kì í gbé ní pàtẹ. Jésù Olúwa abẹ́ gbàgbọ́ abẹ́ sọ̀rọ̀ àtọ̀ báwọn kò kú bí ẹ̀ka àtúnfù lọ múnú wọn dùn. Ìrẹsì tó gbélé tọ́ jẹjẹjẹjẹ tọ́ sàlẹ̀jù àlejò tí ó tún sẹ́kù nulẹ̀ lọ́ọ́ kú fáwọn tó mọ̀ pé ó kú bí ẹ̀ka àtúnfù. Jẹ́ ká náà wà hàbí jẹ́ kí náà wọ́n náà dùn. Iná ń pè láàánú nìyí ọ̀nà kì í dín má láàánú. Bí ẹ bá jẹ́ tó sàánú tí ìgbà yẹn bá ń kan ilẹ̀kùn tí o wá sí tó bá débẹ̀ kó tó kàn Ọlọ́run á ṣì dálẹ̀. Gbọ́n sókè Ọlọ́run tó sàánú fún mi. Olúwa sàánú fún mi. Kẹ́mi náà lè sàánú fún àwọn ènìyàn. Ó yẹ sọ́dí àdúrà níbẹ̀. Jésù Olúwa wa ẹ gbàdúrà fún àwọn ìjọba wa Olúwa fi àánú wa sí wọn lójú ká lè rántí ìlú yìí ká lè rántí àwọn aláìní bàbá ká lè rántí àwọn opó ká lè rántí gbogbo àwọn ènìyàn tí ìyà ń jẹ ẹ sọ di àdúrà bẹ́ẹ̀. Jésù Olúwa wa ẹ̀dájú wa sẹ́yìn ẹni láàánú kó pa ọmọ ọlọ́mọ tó gbé ohun ọ̀hún sẹ́yìn ẹni láàánú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àrítán lọ kan irin rọ́ọ̀dù àwọn olùkọ́ àwọn wọ̀nyí náà let some fire goes and take out those children. Wọ́n lọ kẹrin rọ́ọ̀dù wọ́n kàn mọ́ gbogbo ojú express road wọ́n kàn lé gbogbo síbi tí wọ́n tó lè gbà kọjá táyà rẹ̀ máa fún ṣáà wọ́n tó tó lọ pẹ̀lú speed tó kó 18 passenger ọ̀wọ́n náà 18 passenger torí pé kò fẹ́ náwó ó lọ kẹrin lójú títì wọ́n tó fi agbára gùn ó tákìtì ẹ̀ sáré lọ bẹ̀ àtẹ̀ ẹ̀ sàládà nàìjíríà kò bá kí wọn tí o lè láàánú kó rẹ̀ ní ìdílé ìṣẹ̀lẹ̀. Ó wà lórí social media lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fún bàrà mẹ́rí. Kò sí mọ́tò tó lè gbòtó rẹ̀ pàkìtì. Wọ́n gba wálé wọ́n fi sábà fún àwọn olùkọ́ ojú títí tàbí. Torí pé o fẹ́ náwó o sì ká àti ọ̀pá ẹ̀rẹ̀ kan lẹ́kọ̀ọ́ kí wọ́n lè bá a lọ. Ẹ sọ fún un náà ẹ̀mí burúkú èdè ọ̀bà nìyí. Ẹ sọ ní àdúrà kan. Jésù Olúwa wa ayérayé nínú àwọn mo ti jíṣẹ́ tẹ́ ẹran mi
mo jẹ́ sí wọn láì fi òkan pé méjì. Ọlọ́run a bẹ̀ ọ́ a sì bẹ̀ ọ́ lórí ìjọba yìí omi àánú bá ní fi sójú wọn. Olúwa ẹnu ọjọ́ mẹ́ta ìnáre ká tán kan ta ọmọ wọn ní 30,000 ọgbọ̀n ẹgbẹ̀rún. Àwọn kan bá tí wọ́n kó tiẹ̀ tó 30,000 torí ìyàn. Àwọn ìwé nínú afẹ́fẹ́ tó lọ́ọ̀ tó ṣé 30,000 tó fi tọ́jú ọmọ mẹ́rin tó. Irú àkókò yìí náà ti wà ní Samaria. Táwọn èèyàn ń ta ìgbẹ́ ẹyẹ ní nítorí ìyàn tó kú. Ṣùgbọ́n ẹnu àwọn wòlíì fún wọn láti bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn àgbàdo àfilẹ̀ Nàìjíríà Ọlọ́run bá ní ṣe àtúnṣe rẹ̀. Bá ní ṣe àtúntò rẹ̀. Àti ìgbọ̀kadà ogun. Any small bus stop tí o ti èyí náà short places tí o jìnnà 300, 400, 500 Ọlọ́run ṣàánú fún wa. Òní gbígbé ọmọ iṣẹ́ nìdí ọ̀dọ̀ rẹ̀ kò lè ṣàánú fún wa. Gbígbé tiwa náà ṣàánú fún wa. Ràn wá lọ́wọ́. Bàbá wa rí àwọn èèyàn mi tó ń wà tí ò tọ́. Lọ́wọ́ ẹ̀ka. Lọ́wọ́ àkókò ṣe bá lọ́wọ́ àwọn kan nìyẹn. Wà ní wọnú ayé wọn lọ. Àánú rẹ̀ jẹ́ kó wà nínú ayé wọn. Àwọn ayé wọn. Àwọn àdúpẹ́. Jésù